ẹ̀mí ẹnìkankan kò wọ́ ti ìdìbò. Ẹnìkan ni ó wọlé, bí èèyàn 10 dìbò, bí èèyàn 10 gbàpò tí ìbò, èèyàn kan ni ó wọlé. Ẹni tó wọlé yẹn kọ́ ni winner. Gbogbo ọ̀nà jọ win, gbogbo ọ̀nà jọ lose. Torí pé details kékeré ló máa determine election gbà mí. So now bí mo ṣe ń bọ̀ lánàá láti ìpínlẹ̀ Ọ̀ṣun wá sí ìpínlẹ̀ Ondo ni mò ń pàdé àwọn mọ́tò ọlọ́pàá. Mo pàdé mọ́tò gọ́vnọ̀ kan náà tí mo dẹ̀ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń lọ. Mọ́tò tán fi káwọn ọlọ́pàá, tí mi ò bá ṣe mistake, tí mi ò dẹ̀ dánu mọ́. Ọmọ yín tí ìgbọ́ràn o, ẹ bá sọ̀rọ̀ o. Ọmọ yín tí ìgbọ́ràn o, ẹ advice ẹ. Ọmọ yín tí ìgbọ́ràn o, ẹ kì í nílọ̀, ẹ fi wé mọ́ wọn létí. So kíkálukú ó jókòó sí, kíkálukú ó jókòó jẹ́. Ẹ lọ síbi tẹ́ ti fẹ́ dìbò wọ́ọ́rọ́wọ́, kẹ́ dìbò, kẹ́ dẹ̀ kú ń bẹ̀. Àkàndọ̀rà Awíkòǹkò. Like I said, lánàá tí mò ń bọ̀ ni mo rí àwọn mọ́tò ọlọ́pàá tó ń tẹ̀léra wọn, tó ń tẹ̀léra wọn, tó ń tẹ̀léra wọn, tí n bá dánu sẹ́. So ẹ má bínú, nẹ́tíwọ̀kì ibi tí mo wà ní ò dáa, nẹ́tíwọ̀kì ibi tí mo wà ní ò dáa, but mo nígbàgbọ́ pé ó máa gbórí dúró díẹ̀. So like I said, bóyá kí n dẹ̀ tún tan dátà kejì náà. So now, because láti nẹ́tíwọ̀kì ní ọ̀dá, ẹjá tó wo ti bí iná. So like I said, mo ní gbogbo ẹ̀yin tẹ́ wọlé ẹjọ́ torí Ọlọ́run, ẹ bá mi pín program yẹn, mo bẹ̀ yín ni. Ẹ bá mi pín program yẹn, ẹ bá mi pín program yẹn. Ó yẹ kí nẹ́tíwọ̀kì ó dúró báyìí. Mò ń bọ̀. Ó lágbára díẹ̀ o. Ọ̀ṣun ò ní gbóná lágbára Ọlọ́run. Yóò tutù bí omi inú àmọ̀. Ìlú ó dùn, yóò ṣe gbé fún gbogbo wa. Ẹ má jẹ́ ká ẹsẹ̀ halẹ̀ mọ́ra wa. Bí election sì máa ń rí nìyẹn. Kùkù kẹ̀kẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀. Torí pé ìhàlẹ̀ náà ni wọ́n ń pè ní election. Ìhàlẹ̀ ni kùrùkẹ́rẹ́, kàrámọ̀, kálukú ló máa fi ewé sí tiẹ̀, kálukú ni ó fi yọ̀ sí. Now, mo kọ́kọ́ wá ń bèrè lọ́wọ́ ara mi bí mo ṣe ń bọ̀ lánàá. Iṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Nàìjíríà pọ̀ tó báyìí. As in, mo ti ń pàdé wọn láti Ẹ̀rìn Ọ̀ṣun. Irọ́ o, no, Ẹ̀rìn Ìjẹ̀ṣà. Láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà. Tí mo fi dé Gbàrà Òkè, tí mo fi dákúrẹ́. Mo yà lákúrẹ́. Mo máa fẹ́ dúró bí 1 hour lákúrẹ́. Or more than. Ìgbà tí mo tún bọ́ sọ́nà wọ̀ padà, mo pàdé wọn títí tí mo fi dọ́wọ̀ ni. Àwọn ọmọ bọ́ọ̀sì yẹn, wọ́n lé 200. Ọmọ bọ́ọ̀sì Nasarawa public transport, Nasarawa public transport, Nasarawa public transport. Eléyìí ó pọ̀ bí ẹgbẹ̀lẹ́mùkún ni. Mo á rò pé ṣé Nasarawa nìkan lọ́lọ́pàá wà ni? Ṣé Nasarawa nìkan náà ti ń kọ́ ọlọ́pàá bọ̀ ni? Now, unfortunately, láàárọ̀ yìí ni mo tún gbọ́ wípé wọ́n tó dẹ́mi ẹnìkan légbodò. Wọ́n ní olólùfẹ́ àti alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni. Wọ́n ní pé àwọn olólùfẹ́ àti alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú All Progressive Congress,
ń lọ ṣekú po onítọ̀hún. Ṣé mọ̀ pé níta gbọ́ náà ni pé àwọn kan dẹ̀mí ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan légbodò nílùú Iléṣà. Now sẹ́nétọ̀ kan sọ̀rọ̀ bọ́ọ̀ bá ọpá bọ́ọ̀ bá òbú lẹ́sẹ̀. So àwọn ọlọ́pàá invite ẹ̀ bí ṣe máa ń rí nìyẹn. Tó bá ti jólówó tó ti já wọn tó wà nípò gíga immunity máa ń cover wọn àìgbọ́n kankan. Àbájáde ń tó bá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àgbọ́mọ́. Nǹkan táwọn ọlọ́pàá sọ àgbọ́n kankan. Ṣé wọn ó múlẹ̀ kílẹ̀ sùn tó wáyé àmọ́ kankan. So kò wá yé mi rárá tó fi di wípé lílé là ń lera wá káàkiri. Kò sọ́mọ Démọ́lá Adeleke láàrin wa, kò sọ́mọ Oyèbánjí láàrin wa. Kílẹ̀ tí kálukú òjókòó ẹ̀ jẹ́. Alright, now lónìí wọ́n arrest àwọn kan. Òǹdíje dupò lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Ó wà láàrin wọn nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress. Wọ́n bá wọn ìbọn lọ́wọ́ wọn rẹpẹtẹ. Wọ́n arrest wọn. Mọ́tò APC wọ́n gbé. Lélẹ̀ tí wọ́n lẹ òǹdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n lẹ píktù ẹ̀ gàràgbà sí lára. Lo and behold, kò sẹ́ni tí yóò sọ fún ọ wípé òǹdíje dupò gómìnà lọ́rán wọn. Táwọn bá fẹ́ sọ wọn lè pò làwọn ń ṣiṣẹ́ fún. Ó lè mọ̀ wọ́n, ó lè mọ̀ wọ́n, eléyìí ọ̀kan èmi. Ntọ́kàn mi ni wípé àwọn agbófinró, àwọn navy ni wọ́n mú wọn. Okay, now mo tún wá gbọ́ nù ròyìn kan pé àwọn ọlọ́pàá lọ rèé dé Akọgunlérè Oyèwùmí. Wọ́n rèé dé mọ́lé. Wọ́n ní wọ́n fẹ́ arrest ẹ̀. Kí l'Akọgun ṣe? Ilọ̀s tán kó lọ síbẹ̀ wọ́n ló lé 10. Kí l'Akọgunlérè Oyèwùmí ṣe? Election will surely come and go. Election máa wá, election máa lọ. Ó wá dàbí ẹni pé àdìbò rí lọ́sùn. Ṣé torí aráàlú náà gbogbo eléyìí? Eléyìí ò ṣe torí aráàlú. Àwọn èèyàn wá ń sọ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ ń pa wàhálà tí ń ṣẹlẹ̀ yìí. Tàbí pé bóyá torí Tinubu fẹ́ gba Ọ̀ṣun by fire by force. Àwa ni tó ẹja mọ́wọ́ lẹ́rán ká máa wòye. Ńlọ́jà ń sọ wípé Démọ́lá Adeleke ń bá kádàrá jagun. Tó bá jà lájàyè, Àkàndọ̀rọ̀ Awíkóńkó máa congratulate ẹ̀. Because Ògúndòtí irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà. Ẹni tí wọ́n ní wọ́n pa yẹn Omi Ẹran Àtijọ́ community ni wọ́n pe bẹ̀. Takọ̀gúnlérè Oyèwùmí òun bẹ́ẹ̀. Now eléyìí tó tún wá fọ́ọ̀nì ń bẹ̀. Ó ní ti àwọn ẹgbẹ́ tí wọ́n ní wọ́n withdraw support wọn fún Démọ́lá Adeleke. Wọ́n kéde àtìlẹ́yìn wọn fún ṣebí ọdún Oyèbánjí ni à ń bọ̀. Ìròyìn tá a gbọ́ ni pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord wọ́n ti withdraw support wọn fún Démọ́lá Adeleke. Mo wá láwọn yẹn call Accord. Accord náà ní fashion because ìgbà tẹ́gbẹ́ Accord fa Démọ́lá Adeleke kalẹ̀. Àwọn kan náà jáde wọ́n l'Accord làwọn. Wọ́n láwọn endorse Démọ́lá Adeleke, àwọn ní governor aspirant tàwọn. Àwa ti mọ̀ wípé àwọn tí wọ́n jáde l'Accord APC ni wọ́n. Èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó lè sọ categorically bẹ́ẹ̀ pé àwọn fashion kejì tó jáde wọ́n gbọ́n wọn kẹ́sẹ́ pé ẹ lọ jáde ni. Ẹ̀yin wá sọ́dọ̀ wa, àwo fún yín lẹ́tọ̀ọ́
torí pé tí báàgì owó bá ti exchange ọwọ́ ọ̀rọ̀kọ́rọ̀ a máa jáde lẹ́nu. So now gbogbo pákéjì tán fún wa lójú kámẹ́rà àwọn ẹgbẹ́ accord wọ́n ti kúrò ńbẹ̀, wọ́n fún ní fìlà ńbẹ̀, ó tún fìlà orí ẹ̀, ó sọ fìlà Adeleke nù, ó sọ fìlà kọ́ọ̀dù nù. Wọ́n láwọn kéde àtìlẹ́yìn wọn fún à ń bọ̀. Àkàndọ̀rọ̀ Awíkonko sọ wípé à ń bọ̀ ò lè wọlé tàbí kò ní wọlé. Ṣùgbọ́n akọ́ọ̀dù kan sọ pé àwọn ò ti Démọ́lá Adeleke lẹ́yìn, kò stop Démọ́lá Adeleke láti wọlé election lọ́sùn. Ẹ gbádùn mi dáadáa, kò stop Démọ́lá Adeleke, ìbànújẹ́ ẹnìkan ò túlù. Ẹnìkan àbẹ́yàn méjì àbẹ́yàn mẹ́ta àbẹ́yàn mẹ́wàá àbógún èèyàn tí wọ́n lọ pín ẹ̀tọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú kan kò dí àwọn tó kù lọ́wọ́, kò dílù lọ́wọ́. Òye tó yé mi ni pé APC lérò lẹ́yìn, Accord lérò lẹ́yìn. Òye tó yé mi dáadáa nìyẹn. Òye tó yé mi ni wípé wọ́n ti ń kó ìpayà sáwọn ẹgbẹ́ òṣèlú kan láyà pẹ̀lú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí. Ntẹ́mi wá fẹ́ sọ fún yín, I am safe, God bless you sir, God bless you ma. Ntẹ́mi wá fẹ́ sọ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí ó ní wípé kò sí nǹkan kan tí ó ṣe nìkankan o. Go out there tomorrow morning. Lágbára Ọlọ́run mo máa dé ìpínlẹ̀ Ọ̀ṣun kí ìbò tó kí election tó bẹ̀rẹ̀. And I will surely vote. Trust me. Màá dé ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́la kí election tó bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run. Kọ́lọ́mọjà rí ìntàrò kọ́ mọ̀ bá nǹkan tá ń rò jẹ́. Àjọ dìbò ni. Ṣùgbọ́n mo láǹfààní àti sọ fún ọ pé jáde láàárọ̀ ọ̀la. Ẹ̀tọ́ rẹ ni láti dìbò. Ẹnìkan kò lè dápayà sí ọ lára. Lo and behold, àwọn ọlọ́pàá tí wọ́n wà nílùú, àwọn sọ́jà tí wọ́n bẹ́ẹ̀ lù, wọn ò sí nípínlẹ̀ Ọ̀ṣun fún ẹnìkan tàbí ẹgbẹ́ òṣèlú kan. Get that to your skull. Get that to your sense. Mọ́kàn kúrò nínú ìhàlẹ̀ wípé àwa la ní federal kíní kankankan Tinubu fẹ́ gba Ọ̀ṣun tìpátìkúkù. Ìrèsì ẹ̀ kúrò ní máìndì ẹ̀. Ní lọ́kàn wípé gbogbo ọlọ́pàá tí ń bẹ yẹn wọ́n wà ń bẹ for every one of us. Kí ló máa wọn ọlọ́pàá rẹpẹtẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun? Nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn yára ń díà. President ò lè lajúlẹ̀ káwọn èèyàn mọ para wọn torí pé wọ́n fẹ́ dìbò. Èyí tó kó ọlọ́pàá rẹpẹtẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. Ibi tí tension bá ti wà lọ́lọ́pàá máa ń pọ̀ ńbẹ̀. So kẹ́nìkan kan máa pínròyìn ẹlẹ́jẹ̀ kan káàkiri pé mọ́ lọ mọ́ dìbò mọ́ ṣe gbá mọ́ ṣàwo tó bá jẹ́ kán fi nǹkan sí ọ́ tó bá lè lọ ẹ jáde. Nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ náà ni pé kẹ́ ẹ tìdí mọ́lé. Tó o bá sí ń bẹ̀ mọ́ béèrè pé bóun náà ṣe pin o. Ẹ̀tọ́ rẹ jáde láti rí ìdìbò. Dì í fún ẹni tó wù ọ́ lọ́kàn. Ẹni tí ń bẹ lẹ́mìí rẹ̀ hùn tó wù ọ́ gangan hùn tó nígbàgbọ́ nínú ẹ̀yẹn wípé yóò ṣe ìlú láǹfààní. Ń pé ìlú máa gẹ̀ẹ́nì lára ẹ̀. Òun náà ni kò dìbò ẹ fún. I am not a fan of anyone. Mi ń ṣe fan Adeleke, mi ń ṣe fan à ń bọ̀. Mi ìkórìíra Adeleke, mi ìkórìíra ń bọ̀. Mo nígbàgbọ́ nínú Adeleke, mo nígbàgbọ́ nínú à ń bọ̀. Because anybody tó bá wà nípò gómìnà, iṣẹ́ ìlú wọn ni kó wá ṣe, kì í ṣe iṣẹ́ mọ̀lẹ́bí. Eléyìí tèmi ò fẹ́ gbọ́sẹ̀ ó ní pé ẹ̀mí kan ṣòfò tàbí wọ́n pààyàn kan. Eléyìí nìkan lèmi ò fẹ́ gbọ́. Because òye tó yé mi ni pé àwa mẹ̀kúnnù la máa ń wà at the receiving end. Kò dẹ̀ make sense. So the earlier the better. Táwa tá a jẹ́ mẹ̀kúnnù náà tá a bá jẹ́ kí ọpọlọ wa ó ṣiṣẹ́ dáadáa. Ká rántí wípé àwa náà lè di nǹkan lọ́la, àwa náà lè jẹ́ nǹkan lọ́la. So takọ̀gun lẹ́rìí oyè wù mí. Kí ni ọlọ́pàá ń wá nílé wọn? Ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí gómìnà Démọ́lá Adeleke sọ wípé àwọn special ọlọ́pàá kan wá láti Àbújá, wọn ò dojú sọ̀yàn méjì,
àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú Accord ni wọ́n ń lé kiri bẹ́ẹ̀ bá ti dẹ́yẹ sí Lérè Oyèwùmí tẹ́ ẹ̀ jẹ́ kí Lérè Oyèwùmí ó jáde láti dìbò ó túmọ̀ sí pé federal government wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan kì í ṣe pé wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan jẹ́ pé federal government ń bẹ lẹ́yìn ẹgbẹ́ òṣèlú All Congress táwọn tí ń bẹ nílé Lérè Oyèwùmí ò bá jáde tán bá kúrò ńbẹ̀ ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ni pé ilos 10 náà park síbẹ̀ òun lélẹ́yìí mi kíìpù ní ìsìn yẹn ṣá so ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí ò ní wípé ilos 10 iná wọn kó lé ẹ̀ gbèsè láàárọ̀ ìlẹ́yìn ìrọ̀lẹ́ jáde ó ní security operatives reportedly laid siege to the Osun State residence of the state Senate Deputy Minority Leader Akogunlere Kamorudeen Oyewumi in a midnight operation allegedly aimed at effecting his arrest. Kí lẹ fẹ́ arrest ẹ̀ fún? Kí n Lérè ṣe? Sógbé àmọ́ tàǹkì lé ni, àgbọ́gbàdo olóró lé, àbókó ballot paper lé, àbókó bàn lé. Kí lẹ fẹ́ arrest ẹ̀ fún? Pé bá fẹ́ arrest èèyàn, ẹ announce n tó ṣe síta fún wa ká gbọ́. So, the operation reportedly took place at about 1 a.m. Òru ni wọ́n délé ẹ̀ with about 10 ilos vehicles deployed to the residence according to a statement issued by the media unit of the office of the Senate Deputy Minority Leaders. The development comes amid political activities in Osun State ahead of the governorship election, with opposition parties and their support across the state. The media unit described the operation as a shameful attempt to silence key opposition voices and subvert democratic freedoms, accusing the All Progressive Congress (APC) of using intimidation to suppress political opponents. Lérè Oyèwùmí ọmọ ìlú kan náà jọ ni wọ́n ìkiri jọ kí ló dé said, and I quote, the All Progressive Congress (APC) has once again demonstrated its growing desperation through a shameful attempt to silence key opposition voices and subvert democratic freedom. According to the statement, Oyewumi's residence was laid under siege by security operatives, wielding a heavy deployment of about 10 ilos vehicles in a blatant bid to effect an arrest. So can you imagine if this raid was indeed a legitimate operation? The public deserves immediate and transparent answers regarding the legal authority, official justification, and command behind such a massive state deployment. So now the office also warned against what he described as the weaponization of security agencies for political purposes, arguing that such actions could undermine democratic freedoms and the right of opposition politicians. Níbo la wá ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun? Níbo la ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun? Níbo la ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé dandan ni ká gbé òṣèlú kan gbàbì kan ni? Ẹ fa àwọn èèyàn lè jẹ́ kán decide fúnra wọn. Gbogbo ala tó júbọ́ ẹni tó lé ní 18 tó bá ti pé 18 ó ti ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó wà lọ́kàn tó wù lọ́kàn rẹ̀. Sáwọn èèyàn ó ṣe against will wọn. Èmi Àkàndọ̀rà Kòǹkò n tó lè mú mi vote against my will ní pé kí n má vote rárá.
n tó lè mú mi sọ pé kí n má dìbò ni pé kí n má dìbò rárá kí n pé kí n dìbò fẹ́ nìkan tìpátìkùkù ni pé kí n má dìbò rárá. So the statement said, and I read, the orchestrators of this siege must realize that weaponizing state security to terrorize political figures is a direct assault on democratic norms. It is very sad that some dissidents were hell-bent on tarnishing the good intention of Mr. President on Osun election. Say one tarnish good intention Mr. President ni. Àbí president gan mọ̀ nípa tí ń ṣẹlẹ̀. Ṣé bàbá mọ̀ nípa ẹ̀? Torí ìròyìn kan tẹ́mi gbọ́. Àhesọ ni o, àhesọ ìròyìn. Wípé àwọn kọmitì tó wá látàbújá táàrẹ rán wá. Ààrẹ sọ fún wọn wípé tó ẹ̀yin o tẹ́ bá ti ń bọ̀ lọ́jọ́ Monday o ìròyìn ayọ̀ rìsọ́ọ̀tì ẹnikẹ́ ẹ mú wá fún mi. Ṣé mọ̀ pé àsọdùn máa ń pọ̀ lọ́rọ̀ àwọn olóṣèlú ó lè jẹ́ pé wọ́n bù mọ́ ni ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀. So gbogbo àwọn nǹkan yìí ló ń jẹ́ kàyéfì fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. So however, let it be made crystal clear to those driving this agenda, intimidation will never break Senator Lere Oyewumi, pressure will not silence him, and a reckless show of force will not defeat his resolve. Lo and behold, bó ni ó ṣe ní defeat resource ẹ̀ ńgbà tó bá yẹ kó dìbò tí ò dìbò tán bá kọ́ ọlọ́pàá síwájú ilé ẹ̀ tí wọn ò jẹ́ kí Lere Oyewumi ó jáde. Báwo ló yẹ fẹ́ dìbò? Báwo ló yẹ fẹ́ disenfranchise right ẹ̀? Àbí wo lẹ́yìn olè bó ṣe sọ? So gbogbo àwọn nǹkan yẹn ó wà very very disturbing. Ó wà very very disturbing. So now akọgun Lere Oyewumi mi ò tí mọ̀ bóyá àwọn ọlọ́pàá yẹn ti kúrò ní nílé akọgun. Etiri network. I dey on program. So now gbogbo àwọn kan yẹn máa ń break èèyàn ni. Kí ló dé tí wọ́n dojú sọ? Oh, okay. Ẹni wọ́n dàgbẹ́ nìkan sọ pé bóyá wọ́n ń protect Lere Oyewumi ni. It's okay. All right. Harassment will fail. Okay. We heard the resilient people of Ikire to remain fearless, resolute, and completely undeterred by these state-sponsored tactics. Harassment will fail, and the populace will turn out en masse to exercise their democratic franchise without fear or panic. So, now, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ńbo la ń bóṣèlú lọ? Kó tó dàsìkò yìí rárá. Ńlá tí ń gbọ́ròyìn pé àwọn ọlọ́pàá ń wọlé, wọ́n ń gbé àwọn èèyàn kan tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Accord. Wọn ò dẹ̀ gbé wọn dúró lọ́sùn, wọ́n ń gbé wọn lọ sí Abuja straight. Tán bá gbé wọn d'Abuja, wọ́n ní wọ́n ò gbọ́dọ̀ release wọn. That is, bóyá tán fẹ́ ṣe fún Lere Oyewumi náà nìyẹn. Kí wọ́n palẹ̀ bàbá mọ́, kó d'Abuja wọ̀, kán release ẹ̀ after election. Ẹ dẹ̀ mọ̀rọ̀ Nàìjíríà, ẹ fapájánu o. Kò sí changes kankan, kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀. Kò sí nǹkan tó máa tìdí ẹ̀ yọ. Now, election fẹ́ wáyé lọ́la. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti gbà damage Demola Adeleke. I'm not fighting for him. Bọ̀ṣẹ́ gbàgbé ẹni tí àwọn tí wọ́n bá ti intimidate ló máa ń ní sympathy lọ́dọ̀ tèmi. Àtàwákọ̀ ọ̀kan. Ẹni tí wọ́n bá ti intimidate táwọn ò pé kíní ọ̀lọ́ bó ṣe yẹ kó lọ. Kíní ti lọ́wọ́ kan àbòsí nínú. Ó ti lọ́wọ́ kan ìyànjẹ nínú. Ṣé torí pé àwọn Demola wọ́n gentle, wọ́n cool, wọn ò mọ̀ṣèlú ṣe? Ọ̀nà wo ni wọ́n ò ṣe mọ̀ṣèlú ṣe ni pé àwọn ti gentle ju ẹni tó lè jó lóṣèlú lọ. So now
wákàtí mélòó ńlá ìdìbò majority àwọn èèyàn sọ pé àwọn ò ní jáde, àwọn ò lè jẹ́ kán yín àwọn ń bọ́n, àwọn ò lè jẹ́ kán gbá àwọn lọ́bẹ. Ṣé ìrètí wà fún wa? Federal government ní láti convince wa lọ́nà wo wípé àwọn ọlọ́pàá tó wá yìí tí wọ́n pọ̀ bí iná gún yìí, because èmi ò mọ̀ wípé ọlọ́pàá pọ̀ níbẹ̀, èmi mọ̀ pé ọlọ́pàá tó wà ní Nàìjíríà tó báyìí. Láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà kí n pàdé ọlọ́pàá tí mo fi kí n pàdé mọ́tò ọlọ́pàá tí wọ́n ń tẹ̀léra dé Ọ̀wọ̀. Mi ò rírú ẹ̀ rí. Election ti wáyé rí o, láì mọye o, ṣùgbọ́n mi ò rírú yẹn rí. Fò bẹ́ẹ̀ náà dẹ̀ ń pọ̀ ń bẹ́ẹ̀. Majority wọn wọ uniform, camouflage vest wọn yẹn ni wọ́n wọ̀, àtọkùnrin àtobìnrin. Wọ́n pọ̀ bí pé Ọ̀ṣun náà gbogbo àwọn eléyìí lọ. Ọlọ́pàá wo ni ó wá kù láwọn ìlú tó kù? Ṣẹ̀ṣẹ̀ gbogbo ọlọ́pàá Nàìjíríà wọn kó wá sọ́sùn yìí torí kíni? Ìbò tó yẹ ká dìbò rọ́wọ́, tó yẹ káwa náà ti grow débi tán máa mú ballot paper wá bá wa ń lébi tilẹ̀ òkèèrè tán máa ń dìbò tán máa tó jẹ́ pé bó bá ṣe wọ ló ṣe lè dìbò, ẹni tó bá wọ ló lè dìbò fún. Ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà? Kí ni fẹ́ẹ̀tì wa ní Nàìjíríà nípa election, free and fair election? Ǹjẹ́ a lè rí irú ìbò tó wáyé ní June 12, 1993 tí wọ́n pè ní the most free, fair and credible election so far in the history of this country, in the history of Nigeria? Ǹjẹ́ a tún lè rírú ẹ̀? Ṣé bá ṣe máa yanra wa jẹ lọ́nu dìgbà wo dọdún wo? Dìgbà wo? Mẹ̀kúnnù ò ní grace láti decide fúnra wọn. Àwọn alágbára ó mọ̀ bá wa decide, wọ́n mọ̀ bá wa choose leader. How can we revolution rú èwo? Irú revolution wo ló fẹ́ wáyé ní Nàìjíríà? Revolution ò lè wáyé Nàìjíríà. Wọ́n pa pẹ́tẹ́. Bí Yíbò àti Yorùbá báwọn bá sọ pé àwọn ń fẹ́ revolution, àwọn tó wà lókè ọya ńkọ́? Sáwọn eléyìí ready fún revolution kankan? Sóye nǹkan kan yé wọn? Ṣé wọ́n mọ̀ tán pé revolution? Revolution kọ́ ni solution. Separation ni solution. Lóòótọ́ a mọ̀ pé gbogbo àwọn olóṣèlú ló ti bàjẹ́ o, bá a tún separate náà dáadáa yẹn náà máa fẹ́ practice o, ṣùgbọ́n ojú ọ̀kàrà wa mọ́. Tá a bá separate tá a pín gàárì, ojú máa kára wa mọ́. Ẹ̀n pé kò síbi tẹ́nì kankan lọ, kò sẹ́ni tí ó lọ gba múlé sí Àbújá, kò sẹ́ni tí ó lọ múlé sí London, kò sẹ́ni tí ó múlé sí UK, ẹni tí bá ti ń gbà broadband kò sẹ́ni tí ó dìbò fún. So láì dé ìnà pẹ̀lú take our country back, ó wù wá bẹ́ẹ̀. Àwọn tí ń jẹ nínú ìdàrúdàpọ̀ orílẹ̀-èdè yìí wọ́n pọ̀. Ṣé wọ́n fẹ́ jẹ́ ká lọ? Ṣé wọ́n fẹ́ jẹ́ ká lọ? Now election máa wáyé lọ́la nípínlẹ̀ Ọ̀ṣun. Kò sí ní tó lè yẹ, nǹkan sì tó lè yẹ, ní tí ó yẹ ni kọ́ lọ mẹ́jẹ kárí. Ẹnìkan joyè, ẹnìkan wọlé. Ta ni ó wọlé? Ọlọ́run bá mi nìkan ló mọ̀. Ṣé lóòótọ́ làwọn èèyàn fẹ́ Démọ́lá Adeleke? Ṣé lóòótọ́ làwọn èèyàn fẹ́ Àǹbọ̀? Ṣé tìpátìkúkù Démọ́lá fẹ́ fi wọlé padà? Ṣé tìpátìkúkù ni Àǹbọ̀ fẹ́ fi wọlé padà? Ṣé tìpátìkúkù Àǹbọ̀ fẹ́ fi wọlé? Tán bá wọlé, tán fi tìpátìkúkù wọlé, kí ni yóò wá padà ṣẹlẹ̀? Lọ sí mi pé wọn ò ní kú mọ́.
Buhari ńkọ́, Sani Abacha dà, ọ̀pọ̀ gómìnà ló ti jẹ tó ti lọ, Lamadesina ńkọ́, wíwá Ìsàgàgù, Rotimi Akeredolu, Abiola Ajimobi, ọ̀pọ̀lọpọ̀ gómìnà náà ti wá náà ti lọ ti jẹ gómìnà, kò sẹ́ńtọ́ rántí wọn mọ́. Immediately after 4 years, after 8 years, ẹ̀yin náà di former governor. Ṣùgbọ́n àwọn nǹkan kan yìí tán lọ́kàn wa, irú ìṣẹ̀lẹ̀ báyìí kì í tán, because yóò wà nínú àkọọ́lẹ̀ iye èèyàn tó kú lásìkò tẹ́ dìbò, iye àwọn tó pàdánù ẹ̀mí wọn gba Arẹ́gbẹ́ṣọlá dé, gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ o. Wọ́n ń kọṣẹ́ yín lẹ̀ o. Ẹ má jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbiná lọ́la. Ẹ fún kálukú lórí ọ̀fẹ́ láti dìbò fẹ́ni tó wù ú. Ẹ̀yin nìkan kọ́ lẹ nípínlẹ̀ Ọ̀ṣun, gbogbo alájọ ní. Àtẹni tó lè jẹ gọ́fúnọ̀, àtẹni tí ò lè jẹ gọ́fúnọ̀, tó dẹ́ni tó lè jẹ gọ́fúnọ̀ lè dìbò fún rẹ̀. Fámìlì yín nìkan ò dẹ̀ lè dì í. Ọjọ́ tá a máa get it right ní Nàìjíríà kò tí ì yé mi o. Adéfarati ńkọ́, Àlàó Akálàdà, wọ́n ti wá, wọ́n ti lọ, ẹ̀yin náà lọ. Ọlágúnsóyè Òyìnlọ́lá ó ti di gọ́fúnọ̀ àná, Arẹ́gbẹ́ṣọlá ó ti di gọ́fúnọ̀ jẹrin, ó ti di gọ́fúnọ̀ jẹta, Gbóyèga Oyètọ́lá ó ti di gómìnà àná, Bàbá Bísí Àkàndé ti di gómìnà àná. Kò sáṣẹ lọ́wọ́ kankan nu wọn mọ́ lónìí. Démọ́lá Adeleke ló láṣẹ lọ́wọ́. Federal government ló tún láṣẹ ló lágbára ju Démọ́lá Adeleke lọ lọ́ṣun. Démọ́lá Adeleke ló sì ní àṣẹ ìpínlẹ̀ lọ́wọ́ lónìí. Anybody tó bá débẹ̀ yóò lo àṣẹ àti òjò tán. Ọ̀pọ̀lọpọ̀ president àtijọ́ ni wọ́n ti fọlọ́pàá gbé, ni wọ́n ti tì mọ́lé, ló ti ṣẹ̀wọ̀n. Àìmọye former president náà dájọ́ ikú fún rí, wọ́n dẹ̀ ti lopò rí. Àìmọye president tí wọ́n pa sórí oyè. Ìlú ò torí ẹ̀ parẹ́ o. Ẹ má jẹ́ kí ìlú ó parẹ́ torí pa fẹ́ dìbò lásán. Ẹ̀yin náà tiẹ̀ ṣe bí leader gidi. Ẹni tó bá fẹ́ lead, tó bá sọ pé ìlú ń fẹ́ òun, kì í fagídí ṣe. Ìlú ni ẹ jẹ́ kó proof ẹ̀. Ńgbà Démọ́lá Adeleke dìbò lákọ̀ọ́kọ́, ó wọlé. Àbí ẹ̀rí pọ́ fẹ́ wọlé inconclusive, àfi lágbòdà àná. Ìpínlẹ̀ Ọ̀ṣun ní in táwọn ń fẹ́ lélẹ́ iṣẹ́. Wọ́n dìbò fún lẹ́ẹ̀kejì, ó ṣòro láti yí padà. Bí wọn ò bá fẹ́ mọ́ ní sáà yìí náà, ẹ jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun fìbò sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun fìbò sọ̀rọ̀. So, Àkàndọ̀rà Kónkó, mo kí Démọ́lá Adeleke pé kú múra. À ń bọ̀, mo kí ọ̀pọ̀ okú múra. Kálukú yín lẹ bímọ o. Bọ́ ọba ọpá, bọ́ ọba òbú lẹ́sẹ̀, ẹjá yọkò nínú tí ó ṣẹlẹ̀ lọ́la. Kí rẹ́kọ̀dù ẹ̀mí kan bọ́, ẹnìkan gé lápá, ẹnìkan gé lẹ́sẹ̀, kó má wáyé lọ́la. Mo doubt ẹ o, ṣùgbọ́n tá a bá lè prevent ẹ yóò dáa púpọ̀ jù. So gbogbo àwọn ọlọ́pàá tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun, like I said, wọ́n wà lọ́ṣun nítorí tiwa ni, torí èmi àtẹ̀yìn. My lovely brothers and sisters, ẹ̀yin dáàdì àti mọ́mì, ẹ jáde pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Nkẹ́ ọkàn ní kẹ́ ẹ mọ̀ sí tẹ́ bá fẹ́ lọ dìbò. Má jẹ́ kí nǹkan ìjà olóró wà lọ́wọ́ rẹ o. Make sure pé káàdì voters card tiẹ̀ gangan ló mú dání. Make sure pé polling unit tiẹ̀ lọ gbà lọ. Wọ́n ń jà lékejì kọ̀ọ̀kan ọ́, má yọ ọjọ́ náà lọ polling unit tí ọ̀kan ọ́. Kán mọ̀ mú ọ̀pọ̀ wá dàbòrò ń bẹ̀ ni.
polling unit ẹni kọ́ gba lọ dìbò dúró tì í ẹ má filẹ̀ ẹ jẹ́ kán ka rìsọ́ọ̀tì lójú yín kò sí nǹkan tẹ́nì kankan máa fi ṣe nìkan kan tán bá ka rìsọ́ọ̀tì tán ti gbé rìsọ́ọ̀tì wọn lọ ẹ fi lè tó kú lẹ̀ fọlọ́run ẹ fi lẹ̀ fún kádàrá sànù Olódùmarè ò ní fi ń sílẹ̀ o Dèmọ́lá Adeleke àti Àǹbọ̀ torí pọ́n jó lóríire ọmọ náà ni o náà ṣe lérò lẹ́yìn o orí tiẹ̀ náà lè dorí àpésìn tèmi náà lè dorí àpésìn tó bá wá kú kógo tó dé ńkọ́ election ọwọ́ ti kó gbẹ̀mí ara ẹ̀ nítorí ẹ̀ election ọwọ́ ti kó dèrò ẹ̀wọ̀n nítorí ẹ̀ torí tó bá ṣèyàn léṣe torí pé ó fẹ́ dìbò torí pé wọ́n fẹ́ dìbò ó ṣẹ̀wọ̀n o gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń mú jẹ o àwọn tó bá sì ràn ọ́ lẹ́wọ̀n ò ní tẹ̀lé ọ débẹ̀ wọn ò ní wá wú ọ ńbẹ̀ àwọn Olódùmarè ò ní fi wá sílẹ̀ o ìpínlẹ̀ Ọ̀ṣun yóò da yóò gòkè àgbà yóò ṣe é gbé fún èmi àtẹ̀yin lágbára Ọlọ́run wàhálà àti ìdààmú ò ní ṣẹlẹ̀ lọ́la lágbára Ọlọ́run àní ní rẹ́kọ̀dù ikú kankan àní ní rẹ́kọ̀dù jàǹbá kankan àní ní rẹ́kọ̀dù wàhálà kankan ìdìbò wáyé a fi ṣètàn pa wípé free and fair election ni ẹ já nígbàgbọ́ bẹ́ẹ̀ irrespective tó wù kó ti ṣẹlẹ̀ léni tàbí kó ṣẹlẹ̀ lánàá tàbí kó ti máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí gbogbo ó nígbàgbọ́ nínú ní tí wọ́n ń pè ní destiny